ti dùn sí báyìí. Ó máa lọ. Ẹ ti free ẹ̀. Okay. All the friends. Form a big circle. Form a big circle. A big circle. Like your mommy's cooking pot. A big circle. Ẹ pàgọ́ yìí ká o, ẹ pàgọ́. Ẹ pàgọ́ yìí ká o, ẹ pàgọ́. Ta ló wà náà bà náà? Ọmọ kékeré náà lè. Who is the daddy? Who is the daddy? And I go and see her. And Ayokunle see her. Yes, yes, yes. Praise the Lord. So, before you go, don't go yet, oh, you still have you need to go and appreciate your mom and your dad. Before you go to your husband's house, kneel down in front of daddy and mommy. Put your, don't cover your head. House. Don't need to cover your head. Okay, daddy and mommy, this is your daughter. And we want to take that to Ibadan. And before she go, she wants to appreciate you. She wants to appreciate you before she go to her husband's house. Okay, put your one into your head now. And the other one like this. Daddy and mommy. Amen. 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 Our Father in heaven, in Jesus' name, we thank you again. Lord, we thank you for Esther, and we thank you because it's a gift to the family. Lord, we bless your name for her life. And we thank you, Father, for the way you have led her throughout her life journey. Lord, we thank you for this stage she is right now to move on. And so, Father, we lift up your name, we glorify God for everything. Lord, wholeheartedly release her unto the husband. And we say, as you are going, the Lord will go with you in Jesus' name. As you are passing through the valleys and the mountains of the world, the Lord will go with you in Jesus' name. Every obstacle across your way, the Lord will overrule in the name of Jesus Christ. As you are going, you will never regret of your movement. The Lord will make you fruitful. The Lord will make you a blessing unto this generation and to generation to come. Your children shall be blessed. Your husband shall be blessed. The entire family shall be blessed. And both families of Agboola and Agboola, none of us will regret in Jesus' name. The Lord will use you as He used Esther in the Bible days. And the glory of the Lord shall appear and shall surround you every day. And the Lord will fight your battle in Jesus' name. Thank you for hearing us, Lord. For in Jesus' name we pray. Thank you, Daddy. Give this money to mommy. Mommy. Daddy àti mommy. Ó fún yín ní owó orúkọ. Torí láti tó bá ti kúrò níbí. She's no more Esther Oyoluwa Adebola. So owó orúkọ yín ló fún yín yìí. So daddy àti mommy ṣé wá rí owó yẹn ẹ máa fi lọ ra key ṣé rí rúùmù ẹ̀ tó ní lọ́dọ̀ yín ẹ change key tó wà níbẹ̀ ó náà ní rúùmù lọ́dọ̀ yín mọ́ ilé ọkọ ẹ̀ ní yàrá ẹ̀ tó wà kó tún padà dálé mo tún lọ́dọ̀ yín mọ́ in Jesus name. Ó ní my mother my darling mommy is my darling mommy is my darling mommy. Mommy ẹ̀yin lẹ wá cover rẹ̀ where is that veil? Where is the veil? So okay ẹ jẹ́ kó yá tó bá take picture ẹ wá tá a fẹ́ ṣe ṣùgbọ́n
ẹ ṣe pápá kí tó lè yín jáde kí tó lè yín jáde. Bàbá dádì ẹ̀ bóyá dé fìlà yín sà bíṣọ̀ yẹn ò ní sà. Dábàá ọ̀fẹ́ kó lọ ni bàbá ti ń ronú. Bàbá ti ń ronú. Dádì ẹ má gbàgbé ẹ lọ́ra kí sí ẹnu rúùmù ẹ o. Ọkùnrin kò nídìí rúùmù yẹn mọ́ o. Wọ́n jẹ́ kán ya fọ́tò náà yà. Ó lè wá máa kí yín o pọ̀ kò nídìí rúùmù yẹn mọ́. Dádì àti mọ́mí stand up. Dádì àti please stand up. So láti àwọn so double job máa ṣe sórí YouTube so edit ẹ máa record no edit record o máa kàn lọ download ilé ọkọ ya kẹlẹ́dá ìyá rẹ̀ sí ẹ lọ ilé ọkọ ya ṣé bàbá ti dájú ọmọ mi ṣé bàbá ti sọ. mo ń lọ lórúkọ Jésù mo sọ fún yín bẹ́ẹ̀ mo ń lọ lórúkọ Jésù. ẹ̀jẹ̀ olúwo sọ́mi kí má pàdé àbáwọ̀ ẹ̀yìn olúwo sọ́mi kí mi má tẹ̀lé mi ní o. mo ń lọ lórúkọ Jésù. Bye, Daddy. Bye, Mommy.
bẹ̀rẹ̀ mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé. Èdè fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́ bí ó ti wà láti lọ ṣe oúnjẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmì. Ọmọ yìí ti dọ́dọ̀ yín mà, ọmọ yìí ti dọ́dọ̀ yín sà, wá kólẹ̀ síwájú ni kólẹ̀ sí mọ́mì ẹ dìde kẹ́kẹ́kẹ́ ṣí ojú ẹ̀kẹ́ wò bóyá tẹ̀sí ni àbí bóyá right one dádì ẹ̀yin lè máa mú ẹ bá wa fà ẹ bá wa ṣí ojú rẹ̀ wò. Owó ìṣubú ìyàwó dà. Owó ìṣubú dà. Finish. Man, shine. Save. Dádì àti mọ́mí. Ọmọ yín lè kàn. So. Dádì àti Amen. Jesus name. Jesus name. Kíkú má pa yá ọkọ mi, ọkọ lè bá mi gbé méjì. Kíkú má pa yá ọkọ mi sí. Ọkọ mi ò bá mi gbé méjì. Èmi mo ní yá ọkọ mi, owó mi máa dọ́gbọ́ lẹ́sẹ̀. Èmi mo ní yá. I love you. Say you love Hey. Praise the Lord. Hey, you friends. Ṣé kò ní kọ́ bá ojúlé lé ọkọ ni? Lọ́dọ̀ ọkọ yìí. Lọ́dọ̀ ọkọ yìí. All friends, come. So, your friend is going to a new home. So I want you to say bye. And before you say bye, say that I will not chase you out of your husband's house. Wọ́n máa gbé ẹnu jẹ́ àwọn ẹni tó gbé kíláàsì. Mi ò ìjọ. Say Tí wọ́n ti ń jáde, ẹ máa kó kalẹ̀ lórí. Baba Oropo, please. Let us. Esther, who is there? Who is that person? Who is there? Ayokunle. Oh, my sweet husband. My husband. Honey, relax. I'm coming home right now. They relax. I'm coming home. So, you friends, you now sing and say that. Esther, baby, oh, no, she pẹ̀lẹ́pẹ̀lẹ́. Do you understand Yoruba song? Can you sing that song? Oh, no, she pẹ̀lẹ́pẹ̀lẹ́. Báyé bá ń fẹ́, kó rọra jáde o. Ẹ ò fẹ́ mi fọ́nà, àforí ẹni. Mo yí Olúwa, lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Torí ìyá ọmọ ìyá ẹni. Bàbá ọmọ rẹ̀ bàbá ẹni. You are saying that all. I'm telling you something.
any side, anyhow, anywhere. Just do you like it like that? Do you like it like that? It's sure? Okay. Here's your boss. Now you said you are financially okay. I want you to spray your wife. Esther, open your purse. Olufanu here, Olufanu. Just put it there like that. You don't need to count it. You don't need to count it. You can tell me that people want to do it. Okay, then you said you are spiritually okay. Okay. Face your husband very well. Okay, pray for each other. You rí nǹkan táwọn rí bí báyìí náà ti di ló gbé bẹ́ẹ̀ yẹn sórí ẹ̀kọ́ náà lẹ́yìn ọ̀pọ̀ tábẹ́ ti ṣe náà látàárọ̀. Amen, Jesus name. Olha, é uma fagunça. Olha aí, papai. Oh, yeah. Hurry up. Be careful. The next 5 minutes. When I asked you the other time down, what are you doing here? You said, oh, I'm doing your way. Now carry your wife. Wait. Okay. Oh, that's one. Carry her to your booking step. Why you got to do? It's right. Come on, you there, my word. Open letter. Oh yeah, and that's how you. Daddy àti mommy, please come. Daddy àti mommy, please come. In Jesus' mighty name we have prayed. Thank you, Daddy. Thank you, Mommy. And you can say, Papa. You can go back to your palace. No rushing. Be careful. Gently. Careful. Ìgbà tí wọ́n fi ń propose láti wá sí Ìbàdàn. Esther sọ fún Ayokunle ńjọ́ yẹn wípé tó bá máa fẹ́ mi kò rèé kọ̀wé wá. Tó bá máa fẹ́ mi rèé kọ̀wé wá o. Tèmi yàtọ̀ fáwọn tí wọ́n fìfẹ́ fẹ́ra wọn. Bí àwọn kan máa ń fìfẹ́ fẹ́ra wọn lẹ́yìn ìgbà tàbí kó lọ ọkọ̀ ìwé wá alága ìwé tẹ́ fi mi fẹ́fẹ́ yàwó. Lẹ́tà ayọ̀ àti kọ́ lẹ́tà ayọ̀ àti kọ́ lẹ́tà ayọ̀ ìṣòro ká lẹ́tà wáyà. Bẹ́ẹ̀ni alága
méjèèjì láti kó sílẹ̀ báyìí àti lẹ́tà méjèèjì àwọn ẹbí méjèèjì fẹ́ bá wa dá sí i ẹni tó bá fẹ́ ṣe irú ẹ̀ ó dìbò tó wá gbé o tó wá náwó àrùn torí àtúnfẹ́ ṣèmí àfẹ́ tó pẹ́ rárá nítorí náà ó ní àwọn lẹ́tà yẹn ní mo fẹ́ kọ lẹ́tà lórí ọmọ lórí ọkùnrin lórí obìnrin ẹ̀yin náà tẹ́tẹ́ kọrí èyí ẹni bá fẹ́ rú èyí o tó dìde mójó èmi á gba lẹ́tà ayọ̀ ó dìde mójó ẹni bá gba lẹ́tà ayọ̀ ó dìde mójó èmi á gba lẹ́tà ayọ̀ ó dìde mójó ẹni tó gba lẹ́tà ayọ̀ ó dìde mójó èmi á gba lẹ́tà ayọ̀ ó dìde. àfẹ́wé ìsàmù wa láṣẹ máa sọ pé afẹ́ aeroplane láfẹ́ òun náà láyé akúkú ṣe ọ̀pọ̀ so ẹgbẹ́ àtẹ̀tẹ̀ ṣe pápá owó ayọ̀ ni òtítí dé bọ́ìsọ̀tà yẹn gbá bọ́ọ̀lù sílẹ̀ àwọn tó jókòó sọ̀rọ̀ yẹn ẹlọ́gbówó ayọ̀ ẹlọ́gbówó lẹ́tà ìpátápátá lọ́wọ́ tó bá bí ọmọ tó fẹ́ ṣe léyìí fẹ́ mọ ẹ̀yin náà ẹlọ́wọ́ ayọ̀ Jésù àgbàdúrà wa ọmọ wa ló fẹ́ gba lẹ́tà bẹ́ẹ̀ṣì àní kọ́ńgẹ̀tì rẹ̀ ní ìwòsàn kọ́ńgẹ̀tì rẹ̀ bóyá ṣé wọ́n ti satisfy yín ṣé wọ́n ti satisfy yín ṣé wọ́n ti satisfy. orí ìṣẹ̀lẹ̀ rán mi o èmi ò gbowó ìdí iṣẹ́ ẹni kí n gbé lẹ́tà lọ sí àjọ wa lọ́ọ̀lọ́ látòdìdí Ìbàdàn owó èyí ò tó mi wọkọ̀ lọ sí Ìbàdàn o kò tó mi wọkọ̀ lọ sí àjọ wa o láti Ìbàdàn wọ́n tẹ̀sí káńsù ọ̀kadà lé Lagos State ẹ̀yìn ti Ìbàdàn ní praise the Lord ẹ ṣé Baba White ẹ ṣé olóyè àdúgbò ẹ̀yin náà gba lẹ́tà ayọ̀ lórí ọmọkùnrin lórí ọmọ obìnrin ilé ìtẹ́ ti ṣe òní bàjẹ́. àti gba lẹ́tà ayọ̀ àti gba lẹ́tà ayọ̀ àti gba lẹ́tà ayọ̀ èṣù onífà lẹ́tà wáyà àti gba lẹ́tà ayọ̀ àti gba lẹ́tà ayọ̀ àti gba lẹ́tà ayọ̀ èṣù onífà lẹ́tà wáyà. Dádì àti mọ́mí lẹ́tà tí wọ́n kọ láti ìlú Ìbàdàn láti fi wá fẹ́ ọmọ wa Esther Moyin Olúwa òun lélẹ́yìn. Dádì àti ẹ̀jìdẹ̀ with due respect sir. Wọ́n ní ìyá ló lọ ọmọ odò títọ́ mọ́mí ẹgbẹ́ ẹ̀kọ́ ọwọ́ mi kalẹ̀. Bàbá ló lọ ọmọ odò lòdò ọjọ́ àbó sí ìyá ló lọ. Wọ́n fún wa fún owó tiẹ̀ tó wá ti ka lẹ́tà ni. Kí ló wọ ilé yìí? Bí èdè ṣe máa ṣe àwọn ẹ̀ẹ́dẹ́gbọ́ ẹ̀ẹ́dẹ́gbọ́ ayọ̀ ẹ̀ẹ́gbàre ẹ̀ẹ́dẹ́gbọ́ ayọ̀ ẹ̀ẹ́gbàre ẹ̀ẹ́dẹ́gbọ́ ayọ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́ ayọ̀ ẹ̀ẹ́gbàre. Bí o ṣe ojú ṣáájú o, wọ́n mi kọ́ ẹ̀rọ pé 9 months yẹn tẹ̀rọ wọlé sí i. Jẹ́ ká ní ìmọ̀ bí wọ́n mi ti ṣe náà. Tẹ́rì ẹ̀wọ̀n gbé lẹ́tà dábì ẹjọ́ kò láàfin. Wọ́n ní ẹ̀kọ́ fi ìpínlẹ̀ ẹ̀kọ́ dájì. Ẹ̀wọ̀n lọ pé ó ṣe olówó orí mi. Ẹ sọ fún dájì bẹ́ẹ̀. Mo dúpẹ́ o, ọ̀ní mi o. Ẹ fi mí lọ́kàn balẹ̀ láti wá ṣe yá ọmọ mi. Ẹ fi mí lọ́kàn balẹ̀ láti ṣe yá ọmọ mi. Mo dúpẹ́ o, olówó orí mi. Ẹ ṣe olówó orí mi. Mo dúpẹ́ o, ọkọ mi.
it, you can do it. You can do it. Ẹ kàn ní fún wọn kán náwó. You are the best husband. You are the best husband. You are the best man. You are the best man. Ọkọ̀ náà fún wa nítorí ọjọ́ tó ti lọ, ta ló fẹ́ bá wa kọ lẹ́tà yìí? Fẹ́ràn mi ló jáde wá o, wá ka lẹ́tà ayọ̀, tẹ́bí gbé wá o, kò wá ka lẹ́tà ayọ̀. Wá ka lẹ́tà ayọ̀, tẹ́bí gbé wá Àwọn èèyàn ti ń jẹun ni. Dear sirs and madams, to the Agboola family, from the Ayokunle family, on behalf of myself and the entire family of the Ayokunle family, I bring to your attention the exiting love between our son, Ayokunle, and your daughter, Esther. The courtship has brought us so much joy that we seek your approval for our children's attention to marriage. I assure you of our support for the union, and with much respect and best wishes, we await your favorable reply. May the good Lord bless you all, and I remain yours sincerely, the Agboola. Oh, glasses. This is for the groom's family. Reply wa lélẹ́yìn tẹ́ bá dé òkè Ìbàdàn lọ́rùn ẹ lọ máa ta ẹ gbé máa kó ẹ tó kà. Torí àsìkò wa àwa ò ní ìdàtíkà tiwa ṣùgbọ́n àwọn aláyọ̀ wa tó fún lẹ́tà ayọ̀ tààrà a ti gba lẹ́tà ayọ̀ a ti gba lẹ́tà ayọ̀ a ti gba lẹ́tà ayọ̀ ìṣòro bá lẹ́tà wáyà a ti gba lẹ́tà ayọ̀ a ti gba lẹ́tà ayọ̀ a ti gba lẹ́tà ayọ̀ èṣù èmi fà lẹ́tà yíyá ẹ̀jẹ̀ ẹ̀yẹ ìyàbí lamẹ́ríkà gbogbo ilé báyìí ilé tó ní wa bá wà ń bẹ̀ nìkan òun ló yege lọ́wọ́ divorce lọ́wọ́ wàhálà lọ́wọ́ mọ̀fẹ́sọ̀ bíi ìjà lórúkọ Jésù àwọn ọmọ tá a ṣe pọ̀ yìí àti fi Jésù ṣe wọ́n pọ̀ irú òní wáyé ń bẹ̀ láéláé wọ́n á lè wọ́n gbé ni wọ́n á gbé wọn gbé ọkọ̀ gbé aya gbé ni yóò
láì fàkókò ṣòfò ẹ̀yin náà tún pìsẹ́ǹtì ẹ̀ fún bàbá bàbá ẹ máa bọ̀ náà kúrò ń bẹ̀ yẹn ẹ̀yin kọ́ lẹ ní rìkọ́dì yẹn rárá o ẹ jẹ́ kó pìsẹ́ǹtì lẹ́tà tiwọn náà ẹ̀yin náà pìsẹ́ǹtì. mo ti gba lẹ́tà mo ti gba lẹ́tà lọ èmi ò ní ṣe àgbẹ̀. Túnmídé Túnmídé apá mi Túnmídé Túnmídé apá mi Túnmídé ìyàwó mi lọ sí kí. Ẹ̀yẹ́ màmá ló gbogbo ní lábẹ́ ẹ̀ka ẹ̀ tí ìná màmá ń lò irú òyìnbó wá lọ́pọ̀lọpọ̀ Túnmídé. Gbogbo ẹrù alága sọ fún mi wọ́n ní àkóṣù wá akẹrin wá akẹgbọ wá gbogbo ọrùn tó ẹbí náà púpọ̀ lóríṣiríṣi tí wọ́n kó wá mi ò fẹ́ máa kà ní kọ̀ọ̀kan